ọmọ Bọ́láńlé nìyí tí wọ́n bá pe èèyàn ní onítìjú aláàjì kí ló túmọ̀ sí? Onítìjú aláàjì. tí wọ́n bá ní arábìnrin náà onítìjú aláàjì ni kí ni àkànlò èdè náà? àwọn ará Ìlọrin ni máa ń lò ó, wọ́n á ní onítìjú aláàjì ni kí ló túmọ̀ sí? Tí wọ́n bá pèèyàn kan ní onítìjú aláàjì, ká fún àpẹẹrẹ ni pé wọ́n sọ pé onítìjú yín ni mo jẹ́. Ǹjẹ́ tí ẹ bá sọ̀rọ̀ fún mi àbí tí máa ń ṣe kankan tí ẹ bá dáyè náà tí ẹ bá ló tó màá fi tìjú. Abidjan lẹ ti wá. Bẹ̀nẹ̀ ni mí. Alẹ́yìn Bẹ̀nẹ̀ máa ń rẹwà. Ẹ bá ń wọ́ ọmọ ní Bẹ̀nẹ̀ ṣàánú mi. Wọ́n rà Abidjan Bẹ̀nẹ̀ wọ́n lọ fẹ́ mọ. Tíyàwó mi bá ń gbọ́ kó máa gbọ́, wọ́n ṣẹlẹ̀ kejì. Ẹ mọ̀ wọ́n gbàlàyé yín lọ. Ní ọ̀dọ̀ tiwa tí wọ́n bá pè yàn kan lónítìjú yàn kan, á sọ ní pé ẹni yẹn Ẹni tí máa tijú rẹ̀. wọ́n ń tijú rẹ̀ bẹ́ẹ̀ ni. Lọ́dọ̀ tiwa ń bì tí wọ́n bá pè yàn ní onítìjú aláàjì bẹ́ẹ̀ ṣe fi yín ṣe àpẹẹrẹ fún mi hàn. Àti pé mọ̀ ń yàn yín lálẹ́ nu. Tẹ́ ń dọ́gbọ́n onítìjú rẹ ni. Onítìjú aláàjì. Onítìjú aláàjì. Àwọn ará Ìlọrin ti mọ̀ bí wọ́n bá ń gbọ́ wa kí wọ́n bá ń gbọ́ kí wọ́n mọ̀. Tí wọ́n bá pè yàn lónítìjú irú bẹ́ẹ̀ ṣe é gbà nísìn ó yẹ kí n máa pè yín lónítìjú mi ni kí wọ́n máa pè yín lónítìjú dádì ni ìtumọ̀ ẹni pé girlfriend ní dádì aláìyẹn ará Kútọ̀nù Bẹ̀nẹ̀ gbogbo ẹ máa rẹwà. Á pàdé láràfá gbogbo gbàtẹ́ bá lọ àràfá èmi náà ó ti wà ní aṣọ àràfá á pàdé láràfá. Gbá ó dùn mí ó wù mí kẹ́ ẹ gba ẹgbẹ̀lẹ́gbẹ̀ owó lọ ṣùgbọ́n onítìjú aláàjì á wá nǹkan ṣe sọ̀rọ̀ onítìjú aláàjì tá a sọ yìí náà ni o. Lójú yín ló ṣeré kété bí kéèyàn bí ìyàwó àṣẹ̀ṣẹ̀ gbé yìí ẹja ayọ̀ ẹsẹ̀ tẹ́ ẹ dáa pọ̀ mọ́ wa lórí ètò ẹ̀yin ọkùnrin tẹ́ ẹ rẹ́rìn ẹ sọ́ra yín gbogbo yín lójú ìyá ìwọ ṣùgbọ́n ẹ̀ ní gbà yá ẹ̀ lọ́wọ́ wa torí ìyá ti lọ́kọ ẹ má tara yín jẹ o ọlọ́pàá ní ọkọ ìyá ẹ má jẹ́ wọ́n wá ààrẹ sí yín àwọn ọlọ́pàá Kútọ̀nù sì gbú wọn Bẹ̀nẹ̀ wọ́n na tí ọ̀dánù kòbókò sí ńlá ṣe gbọ́ wọ́n dà wọ́n ẹ̀ṣẹ̀ darapọ̀ mọ́ wa lórí ètò. tó lẹ́yìn bàbá tẹ̀ ń rẹ́rìn ẹ́ rí pé ìyá òun onítìjú aláàjì ní tá a mọ̀ lònú bàbá ti àwọn omi ò bá ti mọ̀ bá ti rọ́mọ kan ń sọ fún mi onítìjú mi ni yóò ní